kùkù lẹ́rù bí bàbá Ọ̀rúnmìlà níjọ́ tí bàbá ń lọ sọ́dẹ̀ ìwàràwọ̀ wọ́n lọ Ọ̀rúnmìlà bó o bá lọ òní jẹ́ Ọ̀rúnmìlà wọ́n ní bó o bá lọ òní náà olówó ni ìwé èkó tì lọ́ta ìkàtà ìlọrin ìkàtà ìgbọ̀ ilẹ̀ wo Bùsọ́lá. ẹ ra bàbá. tẹ́jú mọ́ mi kò wọ̀ mí rí ẹ̀yìn kókó ni wò ní ẹni ajá bá rò ní lajá bá rí lé ìjọ wọn tẹ́ wá sí ní. bẹ́ẹ̀ ni bàbá. wọ́n ti yọ̀ ní ké. bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ rẹ kí ló kọ rẹ̀. Abímbọ́lá sọ́ọ̀rẹ́ rẹ ti gbé ọdún mẹ́tẹ́ wá sí ní. mo ti sọ fún. ẹ ti jọjọ wọn. ẹ wò ó ìjọ tọmọdé bá wulẹ̀ ìjọ náà ní mọ̀ ọjọ́ tí ọmọdé yóò ń dalẹ̀ kì í mọ̀ nítẹ̀sí wá sí lónìí òun lápẹ̀rẹ̀ ní tó tóbi dáadáa ni. sẹ́lẹ̀ ìwùlẹ̀ tó wá sí ní ẹni bá dalẹ̀ ara yín nínú ẹ̀yìn méjèèjì yóò kú bí ajá ti kú tòun tó gbóró yóò kú pẹ̀lú dámúwò tí kú tòun ti yọ̀bọ̀yọ̀bọ̀ ọrùn rẹ̀ èmi ò fẹ́ mọ̀ ibikíbi tó lùwà rẹ̀ bá dúró sí ládé ọ̀rùn yìí ilé ó mu ọ̀gbọ́n. sọ̀gbọ́n oníkọ̀ọ̀tọ̀ ìbà àjára náà àkàtà yẹ́niyẹ́ni wọ́n ti bá yín lónìí o láàrin ọ̀rẹ́ méjèèjì ẹ̀yin ló mọ tó sókùnkù tí ẹ fẹ́ ṣe láàrin wọn. èyí tó bá da wọn ó dìmùlẹ̀ èyí tó bá dìmùlẹ̀ ó da wọn èyí tó bá sì ti dé láyé kò tún gbọdọ̀ rọrùn mọ́. Shuri girl book to ring me on anything by you. Shuri, I can explain the whole thing. Explain what? Shuri, book it moko put you through an assignment konkoni, no attachment to single konan for real. Oh. No attachment at all, Abi. On call assignment nínú ilé. Kò sí attachment kankan, ó jókòó. Nínú ilé again. Kò dẹ̀ sí attachment kankan. Kò sí problem, kò sí wàhálà. So just try and understand me. Shuri, book it over here. Platonic relationship la so ni. No attachment to kò sí nǹkan kan lẹ́yìn assignment mi ní ọ̀kan ṣe pẹ̀lú ẹ̀mú for real just believe me. Platonic relationship. Yeah. Ló ní pẹ̀lú ẹ̀. Jọ kí wá ní relationship tèmi àti ẹjọ́ ni. Tèmi àti ẹwà defined mutually. As a matter of fact fiancé mi ló jẹ́. A ti ń fi terms a ti fi ń define relationship èyí tó ní pẹ̀lú mi àti èyí tó ní pẹ̀lú ẹ̀ kò sí problem. Ó lè wá máa lọ. Ó ń bínú ni má ṣe báyìí. Mo ní mi ò bínú kó máa lọ àbí kí ló dé? Mo ń pariwo. Ó dà mi ò pariwo máa lọ. Ó dé máa lọ. Máì ti lọ. Ó lè padà. Ó ti pardon mi. Nǹkan onímọ̀ ń pariwo. Yes. So mo fẹ́ mú ohun yẹn wálẹ̀ mi ò fẹ́ pariwo jù. Kó tó lọ. Jọ̀ọ́ phone mi tó wà lọ́wọ́ ẹ̀ bá mi mú. Oh no, Bisola, don't go there. Don't go there. Don't go there. The last time, they might any little misunderstanding. But she was to tell me, to for plasma, to funarera, to ra, or the four. My belly lower me. Tí wọ́n bá hùwà tó dá. Ṣé máa bẹ̀rẹ̀ sí ní fọ́ gbogbo nǹkan ẹ̀. Tó bá hùwà tó bójú mu, láì ṣe pé wọ́n ya wèrè. Ṣé máa kọ́ máa fọ́ nǹkan láì ṣe pé ó ṣe nǹkan fún mi àbí? Ó dá. Me sọ pé ó ya wèrè. Sórí fún èyí. On put moving share assignment one. As the HOC of the class, on la departmental mates me nothing reach me. Nothing reach. Only nothing communicate. Òun ló fi ń communicate pẹ̀lú mi. Kò sí wàhálà. Sórí tó bá jẹ́ nípa ti tèmi ni, èmi mọ̀ bí màá ṣe reach ẹ. Sórí ibi tó wá mẹ́nu lọ tó fi bà gbogbo ọ̀rọ̀ jẹ́. Ó ní ó fi ń contact àwọn èèyàn. Àbí òun ni ọmọ ẹ náà fi lè pè ẹ́, tó fi lè wá sílé ẹ, àbí tó fi rí ẹ bá sọ̀rọ̀. Mo pass information ni. Information. Mo ti gbọ́. Sórí information wà lè pass ẹ o. Àmọ́ phone tèmi màá gbà. Màá wá yọ̀ǹda sim tiẹ̀. Màá fún ẹ padà. Bisola kò school me. Ẹ wá.
máa ṣòṣì òun náà kọ rè ò ní fúnnú gbogbo agbára tó yẹ kó ní wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ wọ́n máa ṣòṣì ṣáà dìde kó wá máa lọ. mo ti dáríjì ẹ̀ wá máa lọ dìde dìde. mo ní mo ti dáríjì ẹ̀ wá máa lọ. gbogbo àìṣòdodo ní ẹ̀ṣẹ̀ ọ̀rẹ́ mi ò ìbádà kí o lo inú kan. Ṣọlá má. gbogbo Ṣọlá ẹ̀ka sòdodo àìṣòdodo òní jẹ́ ká bọ́ lọ́wọ́. ọ̀rọ̀ ńlá gbáà ló dá yìí. kí ni nǹkan tá a fẹ́ ṣe ṣé àwọn onípolọ́pàá sọ̀rọ̀ tó wà lẹ́yìn kó tó late. Bùsọ́lá ọlọ́pàá wo tó bá ti jẹ́ pé o fẹ́ pọlọ́pàá ni ṣáà jẹ́ kémi rọra yọ ara mi torí ìran mi ò ṣẹ̀wọ̀n rí mi ò dẹ̀ rẹ́dí láti ṣẹ̀wọ̀n. kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí. kò yé mi bọ̀ calm down ná calm down jẹ́ kí n kọ́kọ́ rò kí la lè ṣe sí because èmi gan ó ti sú mi báyìí. Calm down. Ó yẹ ká lè rí solution sí. What do you think? It was a mistake. What was it? So calm down. I know it's a mistake. I know it's a mistake. Tí ìjọba ti bá wa gbọ́ wọn ní mọ̀ pé kì í ṣe mistake. Bí wọ́n ní ìjọ. Just calm down. I didn't know. I did not know. I did not know. Just calm down. Calm down now. Why are you doing this to yourself, please? God. Say, just hold on a bit. Oh, yeah, solution. Let me think. Ó bá ń fi òdodo hàn, òtítọ́ ló ń gbé ní lékè. Ó bá ń fi òdodo hàn, òtítọ́ ló ń gbé ní lékè. Ọmọ ṣe iyebíye, ọmọ láṣọ ayé, ọmọ láṣọ. Ọmọ ló ń bàṣírí ẹ̀dá láyé. Ọmọ láṣọ ayé, ọmọ láṣọ. Ọmọ ní ní Olúwa. Ọmọ inú sì ní èrè rẹ̀. Ọmọ inú sì ní èrè rẹ̀. Bí ọ̀fà ti rí, bí ọ̀fà ti rí lọ́wọ́ alágbára. Bẹ́ẹ̀ ni ọmọ rí. Elédùà, Elédùà fún wa lọ́mọ ire. Àmì àṣẹ. Elédùà fún wa lọ́mọ ire. Ikú tó pa aládìyẹ kò gbọ́dọ̀ pa eléwúrẹ́. Ikú tó pa aládìyẹ kò gbọ́dọ̀ pa eléwúrẹ́. Ṣèbí ikú tó pa ojúgbà ẹ̀ ní òwe ló ń pa fún mi. Ikú dóró ẹni ìrètí lọ. Ikú dóró ẹni ìrètí lọ. Ó mà ṣe ẹni ìrètí lọ. Ó mà ṣe o. Orí ìrònú yìí ló ṣe wà ní. Kí ló ṣe é náà? Àdúrà ló yẹ kí ni àti máa gbà ń sìn. Kọ́lọ́hun kó dáríjì wá. Ní ká ṣe ló wá má tù ú. Síbẹ̀síbẹ̀, ẹ̀rù ń bà mí. Ẹ̀rù ń bà mí. Bùsọ́lá, ẹ̀rù kí ló tó ń bà ẹ́? Ṣé bí mi àti ẹnìkan la mọ nǹkan tó ṣẹlẹ̀? Àbí ṣó lẹ́lòmíì torí wa ni? Kò sí. Àbẹ̀rù ń bá ẹ pé mo máa tó àṣírí. Ṣé o ti gbàgbé ni?
ìwọ náà ti bò mí láṣìírí rí. Jọ kí má bínú jọ ṣé nǹkan tó ṣe yìí ń sìn ṣó bójú mu. Sorry in what sense? How does sorry erase all this? Ìyàwó ẹ̀gbọ́n mi ni ẹ̀ náà báwo ló ṣe máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. It won't happen again. I promise. It won't happen again. See, má jẹ́ kó happen. Just put yourself in my shoes. If you were in my position, what will you do? Coming in to see that kind of scene. It's not my fault. And it's not still bad, doctor. You only one school. I will not finance me, and you know it. I will not finance. Joshe, ẹ̀gbọ́n mi ò gbìyànjú ni. Ẹ̀gbọ́n mi náà ń ṣe wọn bá tó lè ṣe na. He's trying. Wọ́n fún ẹ ní gbogbo nǹkan tó béèrè fún. So what else do you need? I know he's trying. But he can't do it well, please. Okay, after the school, see, it won't happen. It's a promise. Go easy. Just put yourself in my shoes. If you were to be in my position, báwo ló ṣe máa feel? Kò ní ṣẹlẹ̀ mọ́. Má yẹ kó ṣẹlẹ̀ mọ́. Sorry, nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ń ṣe pé ó bá mi lára mu, but máa fọ̀gbọ́ ẹ̀. Since o ti ní kò ní ṣẹlẹ̀ mọ́. Just stop. Imagine. Oh, kò tiẹ̀ fẹ́ cheat. What a young boys níta. Wọ́n ló ń gbé old cargo yẹn, that old man. What if he dies? Old cargo. Yes. Hey now. He's a handsome guy. He's not old. You don't know? He's not that old. He's my babe. You are telling me that man is not old. He's your babe. Oh, that's lanu tún sọ fún mi pé he's your babe. Okay, I'm sorry then. I'm sorry. Mo ti gbọ́, má ṣe mọ́. Mi ní ṣe mọ́. Just kò tiẹ̀ bójú mu. Láti sìn lọ báyìí, màá bẹ̀rẹ̀ sí máa tọ́jú ẹ̀ dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Ìyẹn kọ́. Ọ̀tọ́jú ta ni? Ó máa rò wo kó má lọ rò pé àwọn jollof rice tí ó máa ń gbé wà bí shawarma tó rò kó wà èmi ò fẹ́ o. Mi ìfẹ́. Ìyẹn ò tó. Wo kò tó. Nǹkan tí mo fẹ́ ń sìn báyìí. Torí mo mọ̀ pé ó sọ ní dókítà ń tọ́jú ẹ̀. Wọ́n ní rẹ̀ mọ̀ kókó tó lọ wọ́n fẹ́ lówó. Àbí so nǹkan tó máa ṣe ń sìn ni pé máa bẹ̀rẹ̀ sí ní gba court as an agent. Bẹ́ẹ̀ ni. So lọ́wọ́ yìí ètò tán sí mi is just 30%. John torí Ọlọ́run ṣé wọ́n á ṣe transfer ni àbò máa fún mi ní cash. Sọlá, ṣé ìwọ ni dókítà ọ̀fẹ́ 30% kì? Ìgbà olódò ọlọ́pàá mú wá. Kí ló ṣẹlẹ̀? Máa fún 10%. Again, 10%. Kí mo fẹ́ fi ṣe? Mo fẹ́ fi lọ ra biscuits náà bí mo fẹ́ fi ra kí n. Ọ̀gá 30 or nothing. Okay, máa fún
manage mi ò ní ju 20 lọ. láì ṣe pé à ń nu ẹran ṣá wà lóyìnbó ni 30. tí bá fẹ́ 30 wá gbà. before létí mi ṣe owó wa kọ́ ni owó wa kọ́ là ń nu. Okay 30. After that no more yàrá ẹgbẹ́ mi yàrá ẹgbẹ́ mi. ìwọ náà gbójú ẹ̀ síbi kan kó gbára síbi kan. ó dédé lójú pé ó ò ní sọ fún ẹ̀dá alààyè kankan. Bùsọ́lá mi ò lè sọ fẹ́yàn kankan. Ó ti gbàgbé pé ọ̀rẹ́ ìmọ̀lẹ̀ mi àti ẹni. Mi ò lè sọ fẹ́ni kankan. I would never betray you. I won't do that. Share up now, okay? Make sure you're fine now. Let's go and find. Onígbò ọ̀rọ̀ lè yẹ ní òkùnkùn lẹ́rù bí bàbá Ọ̀rúnmìlà níjọ́ tí bàbá ń lọ Sunday ìwàràwọ̀ wọ́n lọ́rùnmìlà bó o bá lọ òní jẹ́ Ọ̀rúnmìlà wọ́n ní bó o bá lọ òní náà olówó ni ewé kó tì yọ tara ìkàtà ìlọrin ìkàtà ìgbọ̀n ilé wo Bùsọ́lá. ẹ ra bàbá. tẹ́jú mọ́ ni kò wò mí rí èjì kókó ni wò ní ẹni ajá bá rò ní lajá bá rí lé ìjọ wọn tẹ́ wá sí ní. bẹ́ẹ̀ ni bàbá. wọ́n ti yọ̀ ní ké. bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ rẹ kí ló kọ rẹ̀. Abímbọ́lá sọ́ọ̀rẹ́ rẹ ti gbé ọdún mẹ́tẹ́ wá sí ní. mo ti sọ fún. ẹ ti jọjọ wọn. ẹ wò ó ìjọ tọmọdé bá mú un lẹ ìjọ náà ní mọ ọjọ́ tí ọmọdé yóò dalẹ̀ kì í mọ̀ nítẹ̀sí wá sí lónìí òun lápẹ̀rẹ̀ nítorí tóbi dáadáa ni. sẹ́lẹ̀ ìwùlẹ̀ tó wá sí ní ẹni bá dalẹ̀ ara yín nínú ẹ̀yìn méjèèjì yóò kú bí ajá ti kú tòun tó gbóró yóò kú pẹ̀lú dámúwò tí kú tòun ti yọ̀gọ̀yọ̀gọ̀ ọrùn rẹ̀ èmi ò fẹ́ mọ̀ ibikíbi tó lùwà rẹ̀ bá dúró sí lábẹ́ ọ̀rùn yìí ilé ó mu ọ̀gọ́. sọgbọ́n oníkọ̀ọ̀sọ ìbà yára ná àkàtà yẹ́niyẹ́ni wọ́n ti bá yín lónìí o láàrin ọ̀rẹ́ méjèèjì ẹ̀yin ló mọ tó sókùnkùn tí ẹ fẹ́ ṣe láàrin wọn. èyí tó bá dáwọ́ ó dìmùlẹ̀ èyí tó bá dìmùlẹ̀ ó dáwọ́ èyí tó bá sì ti dé láyé kò tún gbọdọ̀ rọrùn mọ́. ó yẹ náwó yín méjèèjì ẹ̀ nà síwájú ó yá ìwọ náà náwó rẹ tẹ̀lé. left. gbé sórí ìtọ́jọ́ rẹ̀ ẹ mọ wí tẹ̀lé mi bá ti wí báyìí bára mi ò sásọ. bára mi ò sáṣọ. ọ̀dẹ̀dẹ̀ mi ò wẹ̀wù. ọ̀dẹ̀dẹ̀ mi ò wẹ̀wù. òpó ilé ni ò fi yèlé déndé. òpó ilé ni ò fi yèlé déndé. nípa fún orin lẹ̀sọ̀ sí sọmọ bíbí inú àgbọn mi rè gún. nípa fún orin lẹ̀mí sí. sọmọ bíbí inú àgbọn mi rè gún. sọmọ bíbí inú àgbọn mi rè gún. ìjọ táwọn ti dáyé àwọn òdẹ́sẹ̀ rí. ìjọ àwo ti dáyé àwo òdẹ́sẹ̀ rí. orin lẹ̀sẹ̀ lọ́rùn àwo. orin lẹ̀sẹ̀ lọ́rùn àwo. onípín ẹ̀rí ò ó yẹ pé. onípín ẹ̀rí ò. ó yẹ kó máa rí sọ́dìmùlẹ̀ kó sọ́dáwó. sọ́dìmùlẹ̀ kó sọ́dáwó. ọgbọ́n tí mò ń wí. wọ́n ti múlẹ̀ jù yín lọ. sẹ́rí tẹ̀sí wí ní ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá dalẹ̀ nínú yín. ẹ sọ wípé kó kú tó bá jẹ́wọ́ lọ dalẹ̀ ọ̀rẹ́ rẹ sọ pé kó kú bájá ti ń kú tòun tó gbóró sọ bẹ́ẹ̀ òun náà yóò wá sọ tiẹ̀ tẹ̀lé ó yá. tí èmi Bùsọ́lá bá dalẹ̀ Abímbọ́lá kí n kú bájá ṣe ń kú. tòun tó gbóró. tòun tó gbóró. ó sì kú bí àgbò ṣe ń kú tòun ti yọ̀bọ̀yọ̀bọ̀ ọrùn rẹ̀. kí n sì kú bí àgbò ṣe ń kú tòun tó gbọ́. yọ̀bọ̀yọ̀bọ̀ ọrùn rẹ̀. yọ̀bọ̀yọ̀bọ̀ ọrùn rẹ̀. wọn náà wí tiẹ̀ pé tó o bá dalẹ̀ ọ̀rẹ́ rẹ. tí èmi Abímbọ́lá Bùsọ́lá. tí èmi Abímbọ́lá tí mo bá dalẹ̀ ọ̀rẹ́ mi Bùsọ́lá kí n kú bí ajá ṣe ń kú tòun tó gbòòrò. ìkejì kó o tún kú bí àgbò ṣe ń kú tòun ti yọ̀bọ̀yọ̀bọ̀. kí n kú bí àgbò ṣe ń kú tòun ti yọ̀bọ̀. wọ́n dàtẹ ó dáwọ́ ó dìbò ẹgbẹ́ ọkùnrin yàrá yín àtẹ̀mú bẹ́ẹ̀ ni torí àrùn kàkan kì í jájá ọ̀dọ̀ kíkà gbọ́dọ̀ jàgbó ó lórí ìkà gbọ́dọ̀ lórí ajá ẹ̀jẹ̀ mu kẹ̀ ń dórúkọ káfíń ní kẹ́sẹ̀ gbọ́dọ̀ kà òun nípa ọ̀rìn kàkà. irú wo òṣìwọ nìyẹn ìwà ìlójútì tó wù yẹn irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn ìwà àti dókítà again jọ́sọ́ fi ṣí ẹni tí mo ti sọ pé òní tẹ̀lé mọ́ ni ṣọ́ fi ṣe kí ló dé kí ló ṣẹlẹ̀ gan-an ó
What is your problem? Busola now. Busola, take it easy now. But agreement wa ni pé kémi àti ẹ máa bàṣírí ara wa now. What is all this noise for? Ká máa bàṣírí ara wa. Jọ ṣé mi ò wá má déhùn ṣe? Ṣé mi ò bàṣírí ẹ? Ṣé bó sọ fún kó ò ní lọ síbẹ̀ mọ́ ni? Ṣé bó náà ní ṣé mọ́ ni ò ní tọ́jú ẹ̀ mọ́? Busola now kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ dẹ̀ wá ń pariwo kí ló dé? Ṣé ẹ̀gbọ́n ti fòrùka sí mi lọ́wọ́ ni? Ṣé bí girlfriend ẹ̀ ní mi? Ṣé mo ti délé yín ni? What is all this noise for? So gbogbo ìyàwó wa ta ti ń pè yẹn kọ́. Ta ti sọ ẹ́ di ìyàwó. Ìyẹn is for nothing àbí? Busola, between you and I, ó mọ̀ pé ẹ̀gbọ́n ò sí wà dọ̀bálẹ̀ fẹ́ mi. Mi sì dìyàwó lẹ́yìn náà, ẹ kàn ń pè mí níyàwó ni. Ṣé òun ẹ pariwo tó dé wá ń pariwo tó dé wá take a personal? Ó ti take ọ̀rẹ́ personal ju, what's your own? It's my life, you know. Yeah, it is. Kò sí wàhálà. Since tó ti jẹ́ ayé tí ẹ̀gbọ́n mi ò sí ní picture, abẹ́ta kì í sọ fún ẹ̀gbọ́n mi. Kí n sọ ìranu òṣì tó ń ṣe káàkiri kó lè lọ wẹ́ lòun. Well play. Okay. Ó fẹ́ sọ fẹ́gbọ́n ẹ̀. Ó yá pẹ̀gbọ́n ẹ̀. Pẹ̀gbọ́n ẹ̀ kémi náà ọ̀pọ̀lọpàá. Ṣó ń wá ìmì ni. Ó rò pé ìwọ nìkan ló wọ́n call me. Ó yá. Pẹ̀gbọ́n ẹ̀. You want to call your brother? Go ahead and call your brother. Kò pe ọlọ́pàá. Yeah. Ó fẹ́ pe ọlọ́pàá fún mi. Máa pe ọlọ́pàá fún ẹ tó bá pẹ̀gbọ́n ẹ̀. Kò sí wàhálà. Gbogbo àjọ máa ṣe. Ìwọ àti ta ni? Èmi àti ẹni. Èmi ò bẹ́ pààyàn. Yeah, mi ò bẹ́ pààyàn. Ṣó ti gbàgbé ni? Pé kí ni ẹ̀? Accomplice ni ẹ̀. Ìwọ náà ṣe wọ̀n. Busola. Àjọ pa ni. Pátá ni. Busola. Hello ẹ̀gbọ́n mi. Busola now. Kí ló ṣe? Kí ló ṣe now? Ẹ̀jẹ̀. Kí ló ṣe? Busola? Ó mà ṣe o, ẹni retí lọ. Olúwa fún wa lọ́mọ ire, ọmọ aláṣọ ayé, ọmọ aláṣọ àbáwá kalẹ̀, ọmọ aláṣọ Busola? ayé, Ta ni màá pè mú dáná? ọmọ jó wa, ọmọ ní ní Olúwa. Aunty Nurse, báwo de wà lára ẹ̀ sìn? Ara wọn ti ń balẹ̀. Damn, ẹ ṣé. Ẹ kú tó. Ẹ má disturb wọn, ẹ jẹ́ kán sùn. Okay. Tó bá ti gba abẹ́rẹ́. All right. Okay. Ẹ ṣé gan. Busola, kí ló wá gbé ẹ débi báyìí? Báwo ló ṣe débi? Kí ló gbé ẹ débi tó wà yìí? Kí ló ṣẹlẹ̀? You are my sister. Talk to me. Bímbọ́. Kí ló ṣe Bímbọ́? Kí ló ṣe láàrin pẹ̀lú Bímbọ́? Kí ló ṣe yín? Kí ló ṣe Bímbọ́? Talk to me. Kí ló ṣe egbò pẹ̀lú Bímbọ́? Kí ló ṣe yín? Bímbọ́. Ẹ sọ fún mi, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe Bímbọ́? Kí ló ṣẹlẹ̀? Kí lẹjọ? Kí ló ṣẹlẹ̀? Kí ni Bímbọ́ tó ń pariwo? Bímbọ́. Lo talk to me. Talk to me. Please talk to me. Bímbọ́ ló ṣe kíni? Sọ fún mi, Bímbọ́ ló ṣe kíni? Busola. Doctor, nurse. Ẹ wá wo àbúrò mi, ẹ wá wo. Ẹ jọ̀ọ́. Ẹ bá mi wò, kò sọ̀rọ̀ mọ́. Ẹ bá mi wò. Doctor! Ó lágbára o. Busola pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu títí tó fi kú. Ìyẹn túmọ̀ sí wípé irú ikú yẹn ò kì í ṣe ojú lásán, àbí? In fact, ariwo Abímbọ́lá náà ló ṣá patrol out tó fi dákẹ́. Ó lágbára o. Àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀rẹ́, ìwọ ni màá bá sọ̀rọ̀ pé kò jọ just take heart, okay? Nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà, kò yẹ. Tàbá wa sọ pé ká tún wá fìrònú ṣera wa léṣe bí ìgbà tá a tún compound situation. It's okay. Ọlọ́run ju gbogbo wa lọ. Ọlọ́run rínú oríta. Pẹ̀lẹ́. I don't have a choice. Pẹ̀lẹ́. I have to take heart. It's okay. It's okay. Thank you very much. Báwo ló ṣe wá rìn? Ma,
During interrogation Abímbọ́lá slum ìgbà tá a máa rush dé hospital doctor test ẹ̀ àwọn confam pé Abímbọ́lá lóyún ìgbà tá a béèrè lọ́wọ́ Abímbọ́lá ó ní ọmọ yín Babátúndé ló fún un lóyún ipò òun ló wà responsible fún oyún inú ẹ̀. Abímbọ́lá lóyún. Yes ma. Onítúndé ló fún òun lóyún. Yes. Dé kí ló dé tó ń wà báyìí? Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ọdún mélòó la fẹ́ fi dúró lórí iṣu ti Bùsọ́lá yìí? Ìwọ ọmọ ìfimi lọ́kàn balẹ̀. Wọ́n ní ká kárí bọnú kò tán tó ń ṣe ni. Àtìgbà wo ní ti ṣẹlẹ̀ bùtàbúrò ẹ̀ ti ṣẹlẹ̀. Ìwọ tó yẹ kó jẹ́ pé gbogbo nǹkan tó máa ṣe báyìí ó máa rọ̀ mí lọ́kàn ni kí n lè fi gbàgbé sí. Ìwọ náà ló tún gbérù ìwà ilé iyọ̀. Oyún tó wà nínú bíbọ̀ ó takú báyìí sí olóòní ìgbà. Ta ló mọ̀ bóyá Ọlọ́run fẹ́ fọmọ yìí ó fẹ́ fi rọ́pò Bùsọ́lá fún mi ni. Kíkú ṣe pé bóyá Kábímbọ́ mọ́ bí wípé ó ti gún Bùsọ́lá lọ́bẹ àdàbà wípé bóyá ó strangle her to death. Ó lóun mọ kankan nípa ikú ẹ̀ àbí. Mọ́mì ẹ kàn sọ ẹ ṣe hà ẹ ṣe hà ẹ jẹ́ kí n sọ̀kan fún yín èèyàn pa mí lábúrò ẹ wá jẹ́ kó yé mi pé ó ti lóyún fèmí kí ní assurance tẹ́ ẹ ní gangan pé èmi mo fún Bímbọ́ lóyún because èmi ò wà very sure pé mo fún lóòótọ́ mò ń date à ń date ara wa but àwọn ọmọ tó wà ń tàn sìn mọ́mì ẹ lè trust wọn you cannot vouch for any one of them because àjọ wà nù campus kan ni I know what is going on in that campus mọ́mì èmi kọ́ mo fún Bímbọ́ lóyún mi ò fún Bímbọ́ lóyún mà. Jẹ́ bí ẹ lè rìn kankan tó lọ. Gbogbo yín mọ́mì. Yọ ṣé gbogbo gbà tá ẹ̀ ń date ara yín. Bẹ́ẹ̀ni. Ẹ ní àjọṣepọ̀. Very very sure mo ń date agbọ́dọ̀ ní nǹkan tó sure pa agbọ́dọ̀ máa ṣe nìyẹn. So kí ló wá sọ. Mọ́mì mo ò sure pé Bímbọ́ nìkan bẹ́ẹ̀ mi kàn mo fẹ́ Bímbọ́ lẹ́yìn mi tó lè máa fẹ́ mo ò sure pé èmi nìkan mo dá fẹ́. Tó o bá dá fẹ́ Túndé ṣé kò mẹ́ni tó máa fún un lóyún ni. Mọ́mì Bímbọ́ lè rí i pé due to our closeness and is close to our house ó lè fi tuntun orí bẹ́ẹ̀ kó fẹ́ gbóyún wá fún mi. Oyún tó dẹ̀ níyẹn kò tó àbúrò ẹ mọ ọdún tẹ́sí jọ race mi pẹ̀lú Bùsọ́lá papọ̀ ti date. Àjọ wà láti primary school secondary school to university level àjọ wà ní same campus so kò easy kí nǹkan gbàgbé àbúrò mi bẹ́ẹ̀ yẹn mà ọmọ yẹn orúkọ ẹni Bùsọ́lá pa títí tó pariwo tó fi jọ́ náà nípè so that is something is between two of them òun ló pa mí lábúrò I'm not defaming anybody's character òun ló pa Bùsọ́lá mo lè sọ ní anywhere òun ló pa Bímbọ́ ló pa Bùsọ́lá that is all the truth because you were not there when this girl was giving up arúgbó ló ń pa fún mi but she couldn't say anything. Ma ó dẹ̀ ní máa gbọ́ ọmọ mọ́mì ilé ìtẹ̀sọ̀ yẹn ẹ̀sọ́ sáko yín ni èmi ò gba oyún mi ò fún lóyún mi ò dẹ̀ gba oyún lọ́wọ́ ẹ̀ period mi ò gbóyún lọ́wọ́ ẹ̀ mọ́mì. Túndé mo lọ máa gbọ́ oyún lọ́wọ́. Mọ́mì mi ò gba oyún lọ́wọ́ Bímbọ́. Bímbọ́ dídé jẹ́ ogún bá sọ ọkọ̀ kan dídé. Mo fẹ́ bí ẹni pẹ́sàn mo lè kó fún mi ní straight and direct answer lórí nǹkan tó bá ti fẹ́ mo fẹ́ bí ẹni sí ṣé o do are very sure ń pé o mọ̀ nípa tó pa Bùsọ́lá. Túndé kí ni mo fẹ́ pa Bùsọ́lá fún ọ̀rẹ́ tímọ́tímọ́ lèmi àti Bùsọ́lá Bùsọ́lá ò pa mí lọ́mọ bẹ́ẹ̀ ni kì í ṣe kó pa mí lọ́kọ Bùsọ́lá ò dẹ̀ rí ibi tí mo ti fẹ́ ṣoríire tó block way mi kí ni mo wá fẹ́ sọ pé ó ṣe fún mi tí màá fi pa Bùsọ́lá ò ṣe mí ọ̀rẹ́ mi ni Bùsọ́lá mi lè pa orúkọ mi sí Bùsọ́lá ń pè èmi rò pé bóyá ó fẹ́ ṣàlàyé fún ẹ pé mo ti lóyún fún ẹni torí Bùsọ́lá nìkan ló ṣì mọ̀ pé mo lóyún ìfẹ́ sí Bùsọ́lá dẹ̀ ní sí ẹ àtẹ́lẹ̀ tó ní sí mi bóyá Bùsọ́lá ò fẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ máa pèrò jọ kó tó gboyún lọ́wọ́ mi ni bóyá torí ẹ̀ ló ṣe ń porúkọ mi mi ò lè pa Bùsọ́lá Túndé náà kí ni mo fẹ́ pa Bùsọ́lá fún kò sí nǹkan tó ṣe fún mi
In fact, ikú Bùsọ́lá dùn èmi fún ara mi. Torí Bùsọ́lá nìkan lọ̀rẹ́ tí mo ní. Kí ni mo fẹ́ pa fún? Èmi àti ẹ̀ lálájọsọ. Èmi àti ẹ̀ lálájọrò. Ó mọ̀ mi mo mọ̀. Why will I kill her? I don't know anything about it. Absolutely nothing. Okay, Bimbo. Tó bá sọ bẹ́ẹ̀. But kan mo kàn fẹ́ jẹ́ kó yé ni pé kò séyàn tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí tí kò ní bínú. Kan tó fà tèmi náà fi àwùwà tèmi náà wú sí ẹ̀ tí mo ṣe ń bínú, mo ṣe ń faraya. Ṣùgbọ́n àwọn Yorùbá ló tún pòwe náà pé ẹni tí ò bá gba kádàrá wọ́n tó wà tún padà gba kòdòrò náà. So lèmi náà ṣe wá tún dàrú. And moreover kí wọ́n máa rò láti báyìí látọdún ìdí next year kò lè padà jí Bùsọ́lá wá sáyé mọ́. Ó ti lọ nìyẹn. And àwa tó kò sáyé ń sìn kí ọlọ́jọ́ kọjọ́ jìnnà síra wọn. Ká máa ṣe púpọ̀ wọ̀. So ẹ ká gbà pé bábọ́ lòun ṣe kọ kádàrá ti Bùsọ́lá ni ká gbà bẹ́ẹ̀. Ká gbà ń pé alápàdúpẹ́ lọ́lọ́run. A lè question Ọlọ́run. Bó ṣe gbọ́dọ̀ ṣe máa ṣe. Oh, please. I want you to erase something from your mind. I have nothing to do with her death. I can never kill her. I will never do that. Kò sí nǹkan tí ó fẹ́ ṣe fún mi tí màá fi mi fẹ́ pa fún. Mi ò ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́kàn sí. At all. Mi ò dé gbàdúrà kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí. So ó kàn dé sudden on and there's nothing we can do. I don't have a hand in it. Nothing. So shocking. Ṣe forúkọ ló ń sọ ni adìyẹ funfun kò mọ́ra rẹ̀. Ṣé o rò pé mo lè fi yín sílẹ̀ ni? Mi ò lè fi yín sílẹ̀. Ẹ má bẹ̀rù ẹjẹ́ púpọ̀ yín wà dressed. Ó mọ pátá ẹ kú nínú life mi up to this moment. Mi ò lè fi yín lẹ̀. Bimbo. Sir. Ò ń dẹ́rù bà mí. Tòótọ́ ni náà. Ò ń dẹ́rù bà mí náà. Mo mọ bó ṣe ń ṣe sí mi. Nígbà tá a kọ́kọ́ pàdé ìgbà tó tẹ kọ́kọ́ wọ school mo mọ bó ṣe ń ṣe sí mi ẹnu tó fẹ́ jáde school yìí ìwé ti change man bẹ́ẹ̀ ni ìwé ti change tó bá ní o wá òun bọ̀ bá fẹ́ fọ ọkàn wà nínú mi fẹ́ fẹnu àánú mi fẹ́ fọ ọkàn kí n tẹ̀ bá kí ló dé tó ń gbára sá fún mi náà. Mi gbára sá ìwà mi ò dẹ̀ change sí yín. In fact, this is the Bimbo you knew before. Mi ò tí change. O ti change. Nǹkan kan ni òye yín. There is something tí mò ń cook lọ́wọ́. By the time tí n bá parí nǹkan yẹn, in fact, tayọ̀ báyìí ni màá fi wá fún yín ní good news yẹn. Ẹ̀yin kan relax. So ó di ìgbà tí nǹkan tó ń cook bá tó jiná kí n tó lè máa fara pọ̀n. O gbára wá mọ̀ náà, o gbára lẹ̀ mọ̀ náà. Tó tọ́ ni kí n kàn fọ́ ọkọ̀ ẹ lásán báyìí wá nínú wàá yá pa. Tí n bá fẹ́ mẹ́nu wá wàá kọjú sọ̀hún kí ló dé. Doctor. Kí ló dé kí ni mo ṣe fún ẹ. Ẹ ti gbàgbé pé ìyàwó èèyàn kan ni mí. Ọkọ èèyàn kan náà lèmi mẹ́rin ọkọ èèyàn kí ló sọ ń sìn ìyàwó èèyàn kan mo sọ bẹ́ẹ̀ something is fishing tí ò bá sí nǹkan tó ń ṣe that means o ní èèyàn kan yàtọ̀ sí mi. That's not true. Ara yìí ṣe ń gbóná báyìí. I'm just joking. Joking. Yeah. Ṣé ìlú wa ń bẹ́lẹ̀ jáná ni àbí báwo kò yé mi. Èmi bá yín ṣeré ni. Gbogbo nǹkan lè máa ń take personal. Ìyàwó yín ni mí. Eré yẹn ti wà expensive jù. Má bàa mi ṣe bí wọlé bẹ́ẹ̀ mọ́. Ara mi máa ń gbóná mẹ́rin. Ẹ má jẹ́ kára yín gbóná, ẹ̀mí kára yín tutù. Kò sí nǹkan. Mo ń bá yín ṣeré ni. Ẹ̀yin lẹni Bimbo. In fact, full Bimbo belongs to you. Jẹ́ kí n mọ̀ pé mi ni mo ní ẹ. Ẹ̀yin lẹni mi. Lọ́mọ mi náà. Ó jẹ́ ń sọ̀rọ̀. Níbí báyìí náà. Bójú tán, gbogbo nǹkan ló ń bí. Àtàárọ̀ tá a ti gbẹ̀rọ̀ ọ̀rọ̀ yẹn lọ́mọdé tí ń kẹ́tí. Ṣó yẹ kẹ́yìn náà Batman àbí kí wọ́n pè é. Badman. Ẹ̀yin àti ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé kò gbọ́, ó kàn ń wò wá ni. Irú Batman wo lélẹ̀? Ṣé bí ló yẹ kẹ́yìn náà ti máa ṣe nǹkan tẹ́ ń ṣe yẹn? Ẹ̀yin ṣe bí private bar lélẹ̀ yìí náà.
Abímbọ́lá kí ló tó ṣe wà múdì ó fẹ́ kí n lọ fún NYSC mi ni àbá ó dẹ̀ mọ̀ ń pé mọ̀kànmọ̀kàn lóye máa ń kàn ó oyè tó kan aráàwọ̀ máa tó máa kan ara ẹ̀dẹ̀ ìwọ náà ó máa tó lọ fún tọ̀dọ̀ ẹ láìpẹ́ yìí. Babe òyìnbó ti sọ̀lú dẹ̀rọ̀ video calls everywhere má máa pè é video call often and often máa sọ lórí video call. Video. Ṣé fídíò dàbí pé kí n rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi ni? Kò sí yàtọ̀ ń bẹ̀. Moreover ìkànnì tó fẹ́ lọ fún yín náà 3 weeks camping I will come back home. I will spend much time with you. I want to padà lọ for my PPA. Okay. PPA no just 9 months everything will be over. Ó dájú náà. 9 months tọ́ntọ́n ló dé ra sọ bẹ́ẹ̀ pé just 9 months. 9 months máa tó pé. Àbà náà. Ó máa tó tán sí 9 months wá rí. 9 months kò jìnnà. Kò jìnnà. Ok kí ló ṣe rúùtù ni ẹ ni? Rúùtù ni ẹ. Ká gbà pé mo ti rí ní mẹ́sìn rúùtù àbọ̀kọ̀. A fi àbọ̀kọ̀ kù sí lẹ́yìn. Rúùtù ní ti wá kí. Rúùtù ok. Ìyá gbà máa kí mọ́ ìkùn ti fún ẹ ní rúùtù. Kí bá ti wá dọ̀ wọ́n gbogbo àwọn ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo rẹ̀ kó máa tẹ̀lé ẹ kiri kí wọ́n náà kó máa tẹ̀lé wọn kó máa rántí pé wọ́n lè. You are too jealous. Kí ló dé? Wọ́n lè gbà mí mọ́ ẹ lọ́wọ́. Yes, kí ló tó lè gbà mí mọ́ ẹ lọ́wọ́? Promise. Promise you. I cross my heart. Smile for me now. Which one is smile? Smile, Joe. Smile for me, Joe. What is that? Smile for me. Don't let me smile. Smile for me. Stop it now. I want that smile. Bimbo. Sir. Abímbọ́lá. Sir. Ṣé ayé ló ń ṣe báyìí? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Báwo ló ṣe bìí bẹ́ẹ̀? Kí ni ẹ̀ṣẹ̀ mi? Kí ni mo ṣe fún ẹ tó fi di ẹni àwátì? Suddenly láì sọ fún mi, ó kàn disappear bẹ́ẹ̀ yẹn. Adélé yín, ọ̀dọ̀ wọn fámílì yín kọ̀ọ̀kan tí mo mọ̀, wọ́n náà wọ́n mọ̀ bí tó wà. Àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ mọ́ ẹ, wọ́n sọ pé àwọn ò mọ̀ bí tó wà. Àìkí wá ní nǹkan tó rò ń sìn tó fi rúyọ láti ibi tó ti ń bọ̀. Tó fi ń pè mí pé o fẹ́ rí mi, o fẹ́ rí mi. Kí ló fẹ́ rí mi fún? Emere. Doctor. Yeah. Ẹ̀rí ọkàn ló ń jẹ́ mi. Torí pé ẹ̀rí ọkàn dẹ̀ ń jẹ́ mi yẹn, ó ló yẹ kí n pè yín pé mo fẹ́ rí yín. The last time tí mo pè yín pé mo ti lóyún, ẹ̀rù tí ẹ kọ́kọ́ bà mí torí pé ẹ ní àwòsílẹ̀. Mo dẹ̀ wò pé mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀. Òun ló jẹ́ kí n má gbé kọ́ yín mọ́ tí mo fi yẹra fún yín for some times tí mo fi bímọ yẹn. But nǹkan kan ló tiẹ̀ wá ń ṣẹlẹ̀ nísìn. Ẹ ṣàrántí Bùsọ́lá ọ̀rẹ́ mi tàjọ ń gbé ní hostel ńgbà yẹn. Yes. Ìgbà tí Bùsọ́lá kú tán, ìyá ẹ̀ àwọn fámìlì ẹ̀ ṣàdìde. Wọ́n ní orúkọ mi ló dá last tó fi give up. Pé bóyá èmi ni mo pa. Wàhálà yẹn dẹ̀ pọ̀ gan. So mo pé the only thing tí mo lè ṣe láti fi yọra mi ni pé kí n sọ fún mọ́mì Bùsọ́lá pé ẹ̀gbọ́n Bùsọ́lá ló ní oyún inú mi. In that case, wọ́n á lè withdraw gbogbo case or any issue tó bá ní pẹ̀lú mi, wọ́n á lè jẹ́ kí gbogbo ẹ̀ die down. Nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi gbé oyún fún wọn nìyẹn. Kí ló dé tó ń purọ́ fún mi? Ìwọ náà gbọ́rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀. Gbọ́rọ̀ tó ń jáde because ọdún ọ̀rẹ́ ó ṣàìsí. So nítorí pé ọ̀rẹ́ ẹ ti ṣàìsí ń sìn, oyún olóyún wàá wá gbé fún ẹ̀gbọ́n ọ̀rẹ́ ẹ kán má bàa sọ̀rọ̀. Àbí àníyàn ò yé mi. Ṣẹ́ni tó súnmọ́ wàá kàn sọ pé nítorí pé wọ́n fẹ́ sọ pé murder case kán má bàa sọ̀rọ̀ wàá gbóyún fún. Báwo ló ṣe sound létí títí ẹ? Mo mọ̀ pé ó máa sound bákan létí mi. Ó sound bákan. But at this junction, ẹ jẹ́ kí n jẹ́wọ́ fún yín. Torí pé òkú ò kí n farapamọ́ fẹ́ni tó máa wẹ̀. Tó bá ti mọ̀. Time tí mò ń fẹ́ yín yẹn, kò sí bí mo ṣe lè face yín láti sọ fún yín pé ẹ̀yin nìkan kọ́ ni mò ń fẹ́. Ẹ má bínú, doctor. Ẹ̀yin níyàwó sílé. Mo dẹ̀ ń wò pé ó lè ṣeé ṣe kémi àti yín má eventually fẹ́ra. Ṣé mo ní mi ò lè fẹ́ mẹ́rin ni?
ṣé mo sọ pé mi ò lè fẹ́ ìyàwó mẹ́rin àbí kí ló ń jọ ẹ lọ́wọ́ tó fi jólẹ̀. mo ṣe ń fẹ́ bọ̀bọ́ yẹn gbà yẹn but ẹ̀dẹ̀ wá wò ẹni tá à ń sọ yìí náà kì í ṣe pé bóyá èmi àti ẹ̀ máa ń ríra bẹ́yẹn ẹ̀yin èmi àti yín nìkan la máa ń ríra ó fún mi eléyìí a kò máa ń ríra bóyá once ní wa ò ní. once ní wa yìí. bẹ́ẹ̀ ni sà. lọ ká fárí ẹ̀ sókè yìí pé once ní wa yẹn kò ń kó bọ̀ ẹ̀. ó kú bòmí ẹ̀kọ̀ọ̀kan ni. ẹ̀kọ̀ọ̀kan. dókítà tó bá yẹ kó máa ń kó bòmí ni òun ló yẹ kó lọ mọ ṣé bẹ́ẹ̀ mi ni mo lóyún obìnrin ni mí obìnrin ló dẹ̀ mẹ́ni tó ń lóyún fún. lókè àgbà tí mò ń bí ẹ ó sọ pé mi nìkan ló fẹ́ mo tún ń béèrè pé àbí mò ń bẹ́lẹ̀ jayán ni onírárá o. ẹ má bínú ẹ̀yin náà máa understand situation mi gbà yẹn kò sí nǹkan tí mo fẹ́ ṣe tí n bá sọ fún yín gbà yẹn pé mo léyàn mi ẹ̀yin ò ní lè continue láti máa ràn mí lọ́wọ́ báwo ni mo ṣe fẹ́ ṣe tán ní school máa jẹ́ drop out ni I don't have a choice then. náà ó ti yé mi báyìí. No, it's not what you're thinking. ó ti yé mi. No. so nítorí àwọn nǹkan ní mi properties mi ló ṣe padà gbóyún wá fún mi. comfort ara ẹni. no now ẹ wo bẹ ṣe ronú àbá àwọn tí mò ń sọ yìí náà they are well to do tí mo bá ro owó ni kò yẹ kí n kúrò bẹ́ẹ̀ yẹn because they have everything bọ́n nítorí pé conscience mi ò jẹ́ kí n sinmi ó mo ṣe wò pé kó dá kí n gbọ́mọ ọba fọ́ṣùn láti ẹ̀jẹ̀ kí n máa gbọ́mọ lọ sílé bàbá ẹ̀. ó ti gbé fọ́ṣùn already wọ́n ti sọ lórúkọ lọ́hùn-ún. dókítà yìí náà ẹ sọ lórúkọ tó bá wù yín. kí n rí ní ìmọ̀ ẹ̀. ẹ sọ lórúkọ. ọ̀yà mọ́rí ó ṣe dá. ẹ má bínú náà. ó ṣe dá. ó kì í báwo ló ṣe fẹ́ kí n máa trust ẹ̀ sí. your time tèmi pẹ̀lú ẹ wà àṣẹ ọlọ́njàwó ẹ̀gbẹ́ ń bò mí. dókítà ìgbà kékeré nìyẹn mo ti mature nsìn ṣé bí n bọ́lá gbà yín ṣẹ́yìn náà rí i pé mo ti change ni I'm not a mother. Okay, kò sí problem abájọ iṣẹ́ à ń wò ó wọ́n fẹ́ fọwọ́ kàn wá ní rárá àti ó ti lóyún wọ́n fẹ́ ṣe lè wá ní rárá àti ó ti dúró sáré Bímbọ́ ó lè pààyàn. Àmọ́ ti kọjá ọjọ́ mẹ́jọ báyìí tí ẹ ti sọ ọmọ lórúkọ àbá máa rí ní ìmọ̀ ẹ ti sọ ọmọ lórúkọ lọ́hùn a máa ṣe change of name níbí. bẹ́ẹ̀ ni sọ. so tí wàá jẹ́ kó mọ̀ ipò nǹkan lòun lọ́mọ. mi ì tí ì sọ fún un. ẹ̀yin má wọrí nípa ìyẹn dókítà ẹ̀ náà wọ ẹ fọkàn yín balẹ̀ ṣé bí tí yín ni pé kí n ti gbọ́ ọmọ yín wá fún yín ẹ má wọrí nípa tiwọn yẹn mo máa handle wọn. o máa handle. bẹ́ẹ̀ ni sọ. so a ṣe máa ṣèkó mọ tiwa ń sìn àgbà. kò ní ìdíkà ṣèkó mọ náà. ṣé orúkọ tó gbé wá látọ̀hún la máa pe ọmọ ń bínú. dókítà ẹ má yọra yín lẹ́nu nípa tiwọn yẹn orúkọ tó bá ti wù ẹ̀yin ẹ̀yin máa pọ̀ mọ́ yín kò sórúkọ tẹ pé tí ò lè dá yín lóhùn ṣé bẹ́ẹ̀ ni bàbá ẹ̀. ẹ̀yin ọ̀rọ̀ àtà fún lórúkọ èmi hàn àbí ayọ̀bá mi. oh ok. It's alright tó wá sọ pé mi mo ní no problem. tí n bá ti sọ pé ìyìn lẹ níbi tí bá wò. ìyá ló mọ ẹni tó lọ́mọ. ẹ̀yin lẹ lọ́mọ. wo màá fẹ́ kó ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ mo fẹ́ kó handle it carefully and be smart about it. though wọn ò tí ì ránṣẹ́ pè wá but definitely mo mọ̀ pé wọ́n máa ránṣẹ́ pè wá a máa ní ká yọjú sọ́mọ. So please I don't want any loopholes. You have to be smart about it. So Tibo. Doctor, no doubt about that now. Ẹ̀yin náà mọ̀ mí kẹ́ tó gbéṣẹ́ fún mi. Tẹ́ ẹ bá trust mi pé mo lè ṣiṣẹ́ yìí. Tí n bá wà capable mo pé ẹ lè gbé fún mi láyé doctor. So ẹ má worry ẹ fọkàn yín balẹ̀. In fact, ibi tí ẹ rán mi dé, I swear that màá jíṣẹ́ jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin ni doctor. Ẹ put mind yín at rest. Ẹ má tiẹ̀ stress ara don't deal oníṣẹ́ tẹ́ gbé wá yìí. Aunty, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣiṣẹ́ yẹn dáadáa ojú ò ní tẹ̀yìn náà ẹ jọ̀ọ́. àmì ẹ̀kọ́ madam ojú ò ní ti gbogbo wa ẹ má worry ẹ put mind yín at rest máa ṣe bó ṣe kí n ṣe ṣe. wo fóònù ẹ mo ti send advance ẹ
tó bá parí iṣẹ́ màá fún ẹ balance. Bàbá Àlàyé mi ò ní láti check fún I'm very sure pé alarm ló máa dúpọ̀ ń ṣàlàt bí trust yín ju ogun yẹn lọ ẹ má worry sir. Okay. Be smart about it. Yes. Mm-hmm. Auntie, please, we are counting on you, please. Má worry. Go down. Don't What's the problem? All right, go? sir. Okay. All right. Take care. Yeah. I'm not saying any fear. Everything will be okay. Fún mi sọ̀lọ̀ doctor. Mo wà lórí iṣẹ́ yín o. Tí mi ò relent rárá. But èmi àti doctor yẹn ṣe communicate lánàá. Wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé tí result yẹn bá jáde, ó máa favour. Are you sure? 100% bàbá mi. Mo ló máa favour ṣáá ni pé kí n má worry. In fact, kò ní sí trace. With no trace ni. Ẹ̀yin kẹ́ fọkàn balẹ̀ mo sọ fún yín láti ilẹ̀. Okay, tó bá sọ bẹ́ẹ̀ kò sí wàhálà. Màá send balance ẹsẹ̀. Ṣó ti gbọ́? Kò sí problem. Okay, if there's any other thing tí n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ or tí n fẹ́ ràn ẹ́, I will get in touch with you. All right. And you are sure of what you are telling me? 100% bàbá. Okay. Mi lè fún yín lò fò. Kò sí problem, kò sí problem. Ó ti ṣọ́ọ̀jù yín ló máa favour. Ó ṣe gan ni. Yeah. Bísí, báwo? Adé, so wọ́n lè padà wọ́n ní ìwà bá mi. Kí ló dé? Kí ni òde? Pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n tó fojú mi rí. Gbogbo láàbì ọmọkùnrin yìí. Ọmọkùnrin pa mí. Tó tún ti bẹ̀rẹ̀ wàhálà. Ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ wàhálà kan má bá mi sọ bẹ́ẹ̀ mọ́. Ṣé kí wọ́n fún yàn lórí ibi tó bímọ fún ẹ? O fún yàn lórí ibi tó fi bímọ fún ẹ. Tọ́dún ayé kí ló fẹ́ ṣe? Don't say anything. Wọ́n mọ̀ dúró kò dé ni. O ti dé báyìí. Mo ti bẹ̀rẹ̀ ṣe everywhere. O ti tired. Micro mi tí mo dúró sí, mo lọ park mo gbẹ̀rù mi mo ti park kí n move out. Tẹ̀ jẹ́ gbọ́ tẹnu mi. Don't say anything. Abẹ́fẹ́. Abẹ́. Tó bá tó wọ́n ọmọ. Don't near me. Àfìgbà tó jẹ́ kí ọmọdé yìí mọ̀. Ó dẹ̀ ṣe ní kí n má ní, ó dẹ̀ ṣe sọ pé kí n má ní àrùn. Tí n bá ní ẹ̀ ó lè lọ. Bísí, wàhálà wà o. Ṣé ẹ̀dẹ̀ rò pé ó yẹ kẹ́ tèkẹ́ yìí sí pẹ̀lú madam? Because kò sẹ́ni tó máa fi rú ẹ̀ lọ, obìnrin lèmi náà tó máa gba rú ẹ̀. Èmi kàn wò pé kò yẹ kẹ́ tèkẹ́ tó lẹ́bù tẹ̀ tèkẹ́ yóò yẹ kẹ́ tèkẹ́ yìí sí pẹ̀lú sí pọ̀ jù. Kí ni wọ́n tún sọ yìí? Tèkẹ́ yìí sì bíi ti báwo? Ṣé kí n máa bẹ́ kiri ni àbí kí ló ń sọ lẹ́nu yìí? Òun gan ló yẹ kí inú ẹ̀ máa dùn nítorí pé wọ́n ní orí ọmọ ló ń pọmọ wáyé. Látijọ́ yìí tó ti wà nínú ilé mi, àgbọ́pá àgbọ́po débi pé ọmọ máa wáyé. Ṣé bẹ́ẹ̀ náà ni ṣe máa lo gbogbo life mi ni? Òun gan ló yẹ kí inú ẹ̀ máa dùn. Àwọn atújàjà lóyún fún mi, ó wá sọ pé ó fẹ́ ṣé tèmi lálákọ̀ọ́kọ́ ni? Irọ́ o, mi ò rẹ́dì láti bẹ̀. Ìwọ pẹ̀lú ẹ̀ máa jọ máa kọ́ ọmọ olùbọ́ pọ̀ ni. Kò mi ò lè yà yín sọ́tọ̀. Ó jàjà bímọ fún mi sìn. Ṣé kí n má dùnnú ni? Látijọ́ yìí, látọdún yìí. Ẹ̀rù kàn bá èmi ni. Mo dẹ̀ ẹ̀rù nǹkan táwọn èèyàn máa sọ. Because before you know it in sin, everyone a máa lọ from one place to another. Wọ́n á ní ọmọ olúwadalé wọn. And you know how people think. Bá fẹnu gbági. Èmi ni mo ní láìfù mi. Nǹkan tó wọn kọ́ fẹnu sọ. Kò sí èyí tó kàn mí. Mo di bàbá pikin. Bẹ́ẹ̀ ni èmi náà ti di bàbá ayọ̀bá mi. Èrè wa ń wá. So kò sí èyí tó kọ̀yàn. I have my life to live. Wọ́n má wo bẹ̀, èmi ló ń bá nájà. Èmi ni kò face. Kò sí èyí tó kọ̀yàn. Face.
èyí abẹ́dì ẹ̀gan fẹ́ pe léré yes ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ wo lọ fọkàn rẹ balẹ̀ nǹkan tí mo expect pé a máa discuss níbí ni bá ṣe máa wá kó ẹ tán bí ṣe máa wá mọ àwọn òbí ẹ kó àwọn òbí ẹ náà nǹkan mọ tètè mi nǹkan tó bá máa gbà láti pé afẹ́fẹ́ mọ wọn kó write out kí n fẹ́ níṣu lọ́kà kí n dẹ̀ lọ bá àwọn màá mi lé àtàwọn bàá mi kí n sọ fún wọn pé báyìí o àwọn màmá ẹ̀ ti sọ pé nǹkan báyìí náà fẹ́ gbà ọ bàbá ẹ̀ náà ti sọ báyìí o ká dẹ̀ ṣègbéyàwó kó dẹ̀ wọlé straight ó ti tán. àwọn àgbààgbà wo àwọn oldkagbo family ẹ̀sà yìnyín àwọn náà máa bá yín tọrọ ìyàwó. àwọn olókùn bẹ̀. oldkagbo bíi ti báwo. kò sí èèyàn kankan mọ́ níbẹ̀ ẹjọ́. àwọn àbúrò màámi wà ń bẹ̀ ẹ̀gbọ́n bàámi wà ń bẹ̀ gbogbo wọn sì kún ìlú wa ń bẹ̀ wọ́n lè rìn. eléyìí tí ò lè rìn gan. gbogbo wọn la máa dọ̀bálẹ̀ lẹ́yìn kò sí problem. look here nǹkan tí wọn bá fi sílẹ̀ lè wúrẹ́ ń gbé o mi ò lè máa gárun o mi ò fẹ́ gárun o. property mi dà ẹ ò sí serious ya bàbọ̀ so mọ̀ pé you are my property wá ó yẹ ká máa ṣe mí ó yẹ ká ti kí mi ti dó sí ẹ lára ṣe ń bí mo sọ fún ẹni mo rán ẹ létí tẹ̀ dúró ìgbà wo ló máa gbọ́ ọmọ mi wá kí mi. má jẹ́ kó tó next week weekend ẹ lè wá weekend ẹ gbé wá yàrá ẹ tó bá débẹ̀ sìn pàrọ̀ bí ìlú òyìnbó ni ó ṣeé ṣe kó lóṣù mẹ́ta nà. ọmọ nìkan àbí àtẹ̀mí. ṣé bó ti jáyàn lẹ́nu àbí báwo. àjọ máa lóṣù mẹ́ta ẹ fẹ́ fún mi nílò. fẹ́ ṣe rọ̀ṣọ̀ṣì. ọ̀ tó lágbára o irú ìwà wo la bí n bọ́ láwùjọ yẹn so ó lérò pé òun smart lójú ara òun kò mọ̀ pé ilé ọgbọ́n ló ti bí àwa. níbo ló tún sọ̀rọ̀ lọ kí ló tún kọ ọlọ́pàá pẹ̀lú ìdáhùnsọ ẹ̀ lónà ṣé bó ṣe ń pààrà police station yẹn ṣé kò sú ẹni ó dàbí pé ó wù ẹ́ kó parí service ẹ̀ sí police station. Anyway, kí ni mọ́mì sọ at the end of the day? Oh, brilliant. Brilliant báwo? Àbí? No, oh, it's against the law. It's against the law, yes, it's wrong. Ọ̀rẹ́ àpò tí ń sún èmi lórí tàtà dé yìí. Àbí? Okay, o ní ìdí kọ́mọ wà ní custody ẹ̀. O tún rí orí ọ̀fẹ́ kí ọmọ fi wà ní custody ẹ̀ ó sọ pé wà against law. Wàá mú kan méjì ni. Is either it is against the law or kọ́mọ wà ní custody ẹ̀. Èwo ló fẹ́ ní méjì? Mo fún wọn ní custody but ìwé ìbọn fẹ́ fi gbà lọ́rọ̀ yẹn gbà yìí. Oh, wrong. okay. And now you are saying. Okay, òun rò pé bóyá ká lọ sí court. Yeah, that would be the best. That's fine. But ilé tó wá sọ pé ó ti sún ẹ tó fẹ́ fi mí sílẹ̀ sí security àti mo dé yìí. Kò fẹ́ yé mi mọ́ yẹn tó rò kàn ń dá gbogbo ẹ̀rú wà sọ lọ́ba ìwà tó sọ lọ́ba. That's why I have you beside me. Tẹ̀lé ọ̀rọ̀ mọ́ mi. Túndé o wọ́n ní omi gbóná òkè ń pẹ́ lẹ́nu ọwọ́ òkè ń pẹ́ ní sáà kẹ̀kẹ́ wọ́n ó yá ìwọ tètè wá máa lọ sórí tó bá ti dé ọ̀hún ìwọ ṣáà pè mí bí n bọ torí ẹ ò pé yẹn tóró ipò òun gbọ́n tí ó mọ̀ pé òun gangan òun ní bàbá òmùgọ̀ ayi. ayi. kí ló fi dá mi lóhùn yẹn ṣé o gbádùn. jama. jama. kí ló ń jẹ bẹ́ẹ̀. donation mi ni. Donation wo nìyẹn. tẹ bá ti pè ayi ìmọ̀ ni jama. ọ̀rẹ́ ti yé mi. lẹ́ẹ̀fì mọ̀ tó bí pé kéèyàn dákú kan wá jiyàn pẹ́pẹ́pẹ́ yóò kàn tají ni. Ọlọ́run á fún ẹ lálàáfíà. Mọ́mí yẹn ti gba kúkú ilé. kódà mo fẹ́ gbé Túndé lọ sí airport tí n bá ti wá ń bọ̀ lọ́nà màá pè ẹ́
tí má ti ń súnmọ́ kò lè ṣoúnjẹ mi ó mọ̀ pé mi oúnjẹ tútù ó yá ẹgbẹ́ rí sọ yín gan náà máa ṣe gbọ̀ngàn so bá dàbújá tán tí bímbọ wá ṣe pé òun yìí ló fẹ́ take any step ẹ̀yẹn ṣáàpì máa dín pẹ̀lú. take any step pẹ̀lú èmi Túndé ńgbà tí ṣe pé ó mọ ìyá tó onímọ̀. ó yá jàre ẹgbẹ́ ká máa lọ. kẹ́ mọ́ lọ bó. ibi sáfísìn. sáfísìn èwo wa títà lè lọ sáfísìn. bó ni ti tọmọ bó náà sì máa tọ́jú ọmọ kí n tẹ̀lé wọn kí lọ́mọ bá wọn tọ́jú bẹ́ẹ̀. ayé ṣé o lálàáfíà sórí wọ́n tó ń ṣe ayé bí epo gbọ́nà yẹn ọlọ́run abẹ́wò sọ gbẹ́gbẹ́rún ní sọ́nu mọ́tò fún mi jàre òun tẹ̀lé wọn lọ bí sáfísìn nǹkan ṣé kò ṣe. ẹ jẹ́ ń sáré. ẹ̀dùnà kí ló ṣe ọmọdé wọn náà báyìí. torí pé mo gbé ọbẹ̀ nínú ẹ̀gúsí ṣì ni. ìwọ jẹ́ kọ́ bí ẹ̀dá kó jẹ́ kọ́ bẹ̀ jóná ṣùgbọ́n mi ò ní jẹ̀gúsí o tó mọ̀ pé mi ní jẹ̀gúsí o. ṣé wọ́n bá yín sí lálásẹ̀kọ̀ ni. ìyá ẹ̀fọ́ ni òrò kó bó ṣe ń ṣe é sàn rọra jàre má gbàgbé o pè mí o tó bá ti dé Àbújá o. ní kíni oríṣiríṣi ọbẹ̀ kan ẹ dẹ́kun àbí bóò ni ọkùnrin ṣe fẹ́ lọ mọ́ tọ́jú ọmọ sáfíìsì mo ní tẹ̀lé wọn ní ìsìn báyìí ní ìsìn wọn ni wọ́n ń ṣe bí kinní wọ́n múra kankan kan bí adé pàànù kí yẹn kàn mọ́ ní ọ̀gá yẹn kàn mọ́ ń ṣe bí kinní ni láì ṣe pọ́pọ́ lèèyàn gbá rìvásì ṣé wọn ò rò ní pé ọkùnrin ò lè tọ́jú ọmọ ni kí n tẹ̀lé wọn ní ìsìn báyìí wọ́n ń ṣe bí kinní wọ́n ní wàá jẹ sàárà ọlọ́jọ́ wọnú ṣé mo ní kán mówó epo wá ní àbí mo ní kán mú owó kinní wá mọ̀ pé àwọn oníṣàn àwọn ni tí n bá ṣe pé wọ́n láwọn wọ́n ti ń wò pé ń béèrè extra charges wọ́n ti rò pé ń béèrè extra charges ṣùgbọ́n kò sí wàhálà àtìyá àtọmọ náà kò láàbò ni àbí èèyàn kan mọ̀rẹ́ èèyàn kan bínú sí láyé tí pé ni everybody carry your problem ni wọ́n ti mọ̀ so big brother bẹ́gùsì bá fẹ́ jóná ó jóná àmọ́ bá sì explain àwọn wáńdí yìí kódà àwọn lèmi fẹ́ wí ni o àwọn wáńdí àti wáńdí kí bí bọ́dà tiẹ̀ pé kínní bí bọ́dà tiẹ̀ pé kélé ìwọlé kó bá ti pélé ìwọlé kélé kan sọ fún wọn pé òun ò fẹ́ kí ẹ tiẹ̀ máa sọ̀rọ̀. dìde kí ni ẹ̀sítírọ̀ wa ń ṣe nínú ìtìbíọ̀. jama lóòótọ́ n kò ní pé ẹ̀ pa àpẹẹrẹ ni máa pè é lóòótọ́ exterior ni mí ìwọ ni interior tí bá wọnú ilé ṣẹ̀ṣẹ̀ ni. ẹsẹ̀ ni ẹsẹ̀ bí àìsí ń lé olóńgbò kíríjìjì nímú eku sakọ gbìngbìngbìngbìn èkúté ilé ni ọ. díje wáyé kè bíìtì ló kù kó fi sínú ẹ ọdún máa fi sí àfisí tó bá dé studio ayi ṣé ohun tí mo wá ṣe wá burú jù ká tẹ̀ pa ọgbọ̀n yẹn ti ayi. mo wà mẹ́gbàá tẹ sáìn mi ìyẹn lẹ fẹ́ sọ ó yá. ayi kó o tó wọnú ilé yìí kó o tó gbẹ̀ wọlé mo wà bẹ́ẹ̀ ìgbà tó sáìn wọlé o mo ti pẹ́ mi o captain ni mi o captain ni mi o tí máa ń gbé mu wá wùwà kan nù ilé fọ mi wọ mi o. àmọ́ bínú ìmọ̀ pé kò gbàgidi ni ọ ti ń sáìn ni àbí pọ́tébù ni ọ tó sáìn ọ̀ngidù. pọ́tébù ṣé wọ́n máa parí pé ó fẹ́ pa mí ó fẹ́ pa mí o ó fẹ́ pa mí ó fẹ́ pa mí o àwọn kan ló wà àtàkì mi o èmi ò tiẹ̀ mọ ọgbọ yẹn èmi ò ṣe kò gbàgidi mi ṣe yọ̀ngidì o mi ṣe pọ́tébù. kí wàá ló wá fẹ́ àbí kí ló dé náà mọ̀ pa mí sọ̀ǹtọ̀ bá fẹ́ sọ. n kò ní ẹ̀ pa ẹ́. ó yá mọ̀ ń gbọ́. mo kọ̀ rí máa dààmú àtọmọ wọn lọ bá gbọ́mọ lọ́gbẹ̀ tó ń gbọ́mọ sáré káàkiri èmi ni mo ṣílẹ̀kùn fún wọn lọ́gbẹ̀ jáde kí ló ṣe ọmọ ìtọ́gbẹ́ ọmọ yìí ní kílàkíjò káàkiri. ní ìsìn tó ṣe jáde yìí. tí mo ṣílẹ̀kùn fún wọn. ìmọ̀ bóyá mo ṣe ń purọ̀ fún sáré kíjokíjo màdámù ń sáré ṣé wọ́n ń sáré nù ni kò mọ̀ dá kọ́pọ̀lọ̀ èèyàn lọ o. ṣé mi. ọpọlọ ó lọ. ọpọlọ tèmi lọ. ó lọ bí bẹ́lìtì ẹ̀rọ tó já ni bẹ́ẹ̀ ni torí mọ̀dámù lọ wọ́n rọ́ọ̀lì tó ń lọ sí airport tó jẹ́ pé ọmọ wọn lọ sí NYST ni tí lọ NYST àgùnbánirọ̀ òbò wa sọ wípé wọ́n ń sá kíjokíjo onírọ́. ọmọ ń lọ sí NYST. wọ́n lọ NYST níbi àgùnbánirọ̀ ó wá mọ́ tó wá dùn mí jù ìgbà tí wọ́n ń lọ mo sì ọkọ̀ rò náà pé láì ṣe wípé ọpọlọ mọ̀dámù ó gbé gógó àbí wọ́n fi gbé 2.2. láì ṣe àdé káàbù. ó sú mi o
láì ṣe pé èèyàn ń play best. ìtẹ́ máa ń ṣe lórí fóònù o máa pariwo ní ó ti gbé mi láńdíkàpù ó gbé mi láńdíkàpù. èmi ètí ẹ̀ ń bá wọn ṣe handicap tó ibẹ̀ ṣe pọ́pọ́lọ́ màdámù fòpó òní wọn ò ní sọ pé kí ọmọ ọkùnrin kó gbọ́mọ lọ sí NYST bóun ló ṣe fẹ́ lọ́mọ tọ́jú rẹ̀ èmi tẹ̀sí wọ́n sọ pé ẹ jẹ́ kí n tẹ̀lé o. wọ́n mọ̀ pé torí pé màdámù á wo owó akágọ́ọ̀mù ni wọ́n fẹ́ wọ́n wò pé àbí ayé ń gbowó extra kò sí nǹkan tẹ́mi ń ṣe àti ìyá àti ọmọ ìtọ́jú wọn ní nàkólàbò fẹ́mi ni n tí mo wá ṣe láyé nu kí n mọ tọ́jú. kò jánà lóòótọ́ màdàmú ọ̀háwọ́ akágọ́ọ̀mù ni wọ́n wá ní pé handicap ni. wọn gba handicap wọn èmi rò ó ni pé àbí wọ́n gbọ́ pọlọ màdàmú ní 2.2 ni àbí wọ́n gbọ́ pọlọ màdàmú ní gógó ni tó yìí ṣe pé ọpọlọ wọn yòrò òrògóyà tọpọlọ wọn ti sá mọ́lẹ̀ bí ilẹ̀ Gálílì wọn ní pé kọkùnrin kó mọ gbọ́mọ lọ sí NYST ebi mi fẹ́ kémi tún ràn wọ́n lọ́wọ́ kémi lọ kí n tẹ̀lé wọn kí n lọ bá wọn tọ́jú ọmọ ni wọ́n háwọ́ o ìjọ náà ni pé àpé kí n bá wọn ṣe wọ́n sì mọ̀ pé mo fẹ́ ran ápù bá mi san ápù o mo san ápù mo gbé síbi bí ṣe bóyá ṣe kán ní gé jẹ́ o torí pé ápù ló pa àbàṣà pọ́n ẹ̀ pé mo fẹ́ fa ápù pa wọn náà wọ́n ṣe wọ́n ìwà máyà rẹ̀ wọ́n tún ní akémi rẹ̀ wíwíwíwíwí pàtí mo tún ní kí n rẹ̀ wíwíwíwí wọ́n tún kọ́kọ́ ẹmọ kíyàn tó nǹkan pọ̀ pé bóyá mo ti yọ ń bẹ̀ o wọ́n háwọ́. wọ́n kà ó pé o. wọ́n ní kò yọ ọkọ̀ kún bẹ̀. àṣà wà ní kò fi ọwọ́ kan mi kò fi sẹ́nu kò tọ́ mi wò omi tó fi ṣáàpù. wọ́n ní ṣe. wọ́n ní kò tó mi ápù wò olóòótọ́. madam. sir. torí pé mo rí yín lágbàlagbà ni mo ṣe fẹ́ ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ ṣé. tó bá jẹ́ pé mo tẹ̀lé nǹkan tí ọ̀gá mi ní kí n ṣe ni ibi tẹ wà yìí ẹni wà bẹ́ẹ̀. You have to be very careful ma. ẹ láti ṣọ́ ara yín tó pọ̀. Yes sir. ṣé rí gbogbo nǹkan tí kò bá dáa èèyàn máa ń sá fún ẹ. ìwà tí ọmọ yín hù yẹn kò dáa tó o gbé ọmọ lọ́mọ o gbé travel o gbé sálọ ọmọ ọdún 2 ẹjọ́ tí ọmọ yẹn bá nílò ìrànlọ́wọ́ ìyá ẹ̀ kí ni nǹkan tí ọmọ yẹn fẹ́ ṣe fún gẹ́gẹ́ bí ọkùnrin ìwà yẹn kù díẹ̀ káàtó o ẹ láti pè é kẹ́ bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí abiyamọ àmọ̀ràn tí mo gbà yín rè má. Yes sir. ẹ bá ọmọ yín sọ̀rọ̀ kó dá ọmọ yẹn padà because tó bá ti di ọ̀la àwa gbọ́dọ̀ rí ọmọ yẹn ní station wa gbà tọmọ yín bá kọ̀ tí ò gbé ọmọ yẹn wá n tí ẹ wò ó máa padà ṣẹlẹ̀ ní o torí n tí ọ̀gá mi sọ fún mi pé kí n ṣe yẹn lè máa padà ṣe mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin náà gẹ́gẹ́ bí àgbàlagbà ó yẹ kí n tí mo sọ yẹn kó yé yín. ẹ ṣé mo dúpẹ́ sá. welcome. ọlọ́run á pọ́n yín lé. àmín. ẹ ti fún mi ní ọ̀wọ̀ tó pọ̀ tó in fact ó fẹ́ pọ̀ jù gan aṣọ àpọ́nlé tí inú ò ní yá. mo promise pé tí n bá ṣe step out kúrò ní ọ́fíìsì yín máa gbé ọmọ mi ní agbára ọlọ́run ní agbára ọlọ́run by the time the station bá máa open láàrọ̀lá èmi àtọmọ yẹn lájọ máa kọ́kọ́ dé ibi mo promise yín àdó ọmọ yẹn padà. It's okay ma it's all right. Thank you so much sir. ṣé mo lè máa lọ. No problem. ẹ ṣé sir. but time tí wọ́n bá ní report. Yes sir. The report about the counter, Mama shall I be here for you? Okay, sir. It's okay. Yes, sir. Take care. I appreciate it, sir. All right. Shit, worry about exactly my fear don't play out. I mean, it's dangerous. Ìjọba òde fẹ́ẹ́ náà bí ẹ̀yin lè bímọ or not. Jato, irú ìgbésẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ tó bá pẹ́ tí lọ report sí police station ni. Or bí ẹ tẹ̀ wá sọ fún àwọn social activists. Àwọn ló ní right láti gbé irú ìgbésẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ and that is even under the law. O ti gbọ́ nǹkan tí Ṣadé sọ rẹ̀. Kí ni ṣíṣe? Nothing much. The only thing is àwọn ọlọ́pàá yẹn wọ́n ní pé ká report ní CCID by 10 a.m. tomorrow morning. Mo dẹ̀ fẹ́ suggest nǹkan kan. Okay, what do you suggest? I'm thinking we should get lawyer involved. Exactly. That's correct. Good.
Túndé. Yes, sir. I don't know. Nǹkan tí ẹ̀ ń sọ kò yé mi dáadáa, bóyá èmi dẹ̀ ni mi ò gbọ́ yín. Tí n bá understand nǹkan tẹ́ ẹ̀ ń sọ, ẹ̀ ń jẹ́ kó yé mi sìn pé issue of DNA tá à ń sọ̀rọ̀ nípa yìí, wọ́n ṣe o, wọ́n ṣe o, wọ́n ṣe ó fífọ yín o, kò fífọ yín o, ẹ̀ ní ìdí ọmọ. Bẹ́ẹ̀ ni, sir. Ẹ jẹ́ kí n sọ kankan. Àwọn Yorùbá sọ pé ojú tó wá bá ní dalẹ̀ kó ń tààrọ̀ tó tún ṣe pé. Ẹ wo ọmọ just 2 years old, 13 ní issue here and there lórí paternity ìmọ̀ ní doctor lónìí. So I don't think I have interest in that child. Even all my family, everybody generally, my parents, everybody in my family don't have interest. So tabashi DNA testing, either in my favor or in doctor's favor, I don't think I have interest in that child anymore. Well, no problem. Interest what you me. But àwa ń láti ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́. Ṣé rí gbogbo ibi tó bá yẹ kí investigation dé pátápátá, àwa máa ṣiṣẹ́ tiwa débẹ̀. Lórí ọ̀rọ̀ DNA tá à ń sọ̀rọ̀ nípa èyí, a ń láti carry out ẹ̀. It's compulsory for us láti ṣe. Now, tá bá wá ṣe tán o, tí result bá jáde o, tẹ́ wá ń sọ nǹkan tẹ́ ń sọ yìí, fine, àwọn ọ̀gá wa tí wọ́n gbéṣẹ́ fún wa, wọ́n ti máa understand nígbà yẹn. Kò ní jẹ́ pé ọ̀dọ̀ ti wá láti pa tá a ti kún. Tó bá jẹ́ wípé at the end of the day, gbogbo ń tẹ́ sọ yìí náà, òun làwọn ọ̀gá wa fọwọ́ sí ní ọkàn àwa mọ́. Ṣé ọ̀run yé? But tó bá ti tó àsìkò tá a fẹ́ ṣe DNA test yẹn, a máa jẹ́ kẹ́ mọ̀ nígbà yẹn. Ṣé ti gbọ́? So I'm available mo ní sọ pé ọlọ́pàá ti pè mí ní ọlọ́pàá náà. Okay, good. I will come. Thank you so much. Ẹ pẹ̀lẹ́. Má sọ fún mi pé o fẹ́ let go just like that. No, it's not possible now. Odindi ọmọ màlá sọ̀rọ̀ pa ẹ̀. Odindi ọmọ. Tó mọ̀ ọkọ tó lè dà lọ́la. Bóyá president ni o, bóyá senator ni o, you don't even know. We can't give up just like that. Folashade. Yeah? Calm down. Ẹ máa calm down díẹ̀díẹ̀. Kò ń ṣe gbogbo nǹkan lágídí ṣe. Ọ̀rẹ́, nǹkan tèmi náà máa sọ fún ẹ ni pé ọ̀rọ̀ àfisílẹ̀ bó ṣe fi sílẹ̀ yẹn. Yes, Ọlọ́run ọba tó pèsè ọmọ tìyẹn kò tí ì kúrò níbi tó wà, á tún pèsè mi. More so, you are still young. Àbí kí la fẹ́ fi wàhálà ṣe? Alright, so babe, you wanna go with the motion that go feel it? Of course, if I were in his shoe, nǹkan tó ṣe lèmi náà máa ṣe. Go repair. It's all wrong. It's all wrong. Okay, ọmọ tó sọ pé kó feel ẹ̀sìn. Ta ló mọ orí ọmọ tó lè jẹ lọ́la? Okay, nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa kó agídí ìborí sí. Ṣé wọ́n ló lọ́mọ ni? Wàá lè ṣe pọ̀ tó báyìí náà. Ṣé ọ̀pẹ mo fẹ́ ṣe ẹ̀bùn mi ṣe yẹn? Èmi kọ́ mo lọ́mọ lóòótọ́ bọ́. Ààrẹ mú tàmí náà. Ó dín dín ọmọ. Ọlọ́mọ ti let go of ọmọ pé láti lè let peace reign. Àtẹ̀sí ọlọ́mọ náà let go. Ó yá kí ni ká ṣe? There are other things we can put together. There are other ways. Like what? Like what? Like what? Like fighting back. It's not. It's all shades of wrong. It is right. Oh, there are other things. There are other things we can put together. Other things like what? Like what? Like fighting back or something. You know, I'm not so wrong by now. Láyé máa rọra. Olóró gan o lágídí tó báyìí. Ṣé ọ̀pọ̀ yẹ̀yẹ̀ mo fi ẹ́ ṣe ni? Òun fẹ́ kí peace reign ló ṣe let go of the ọmọ. Kí wọ́n lọ wá létí eléyìí. It's not right. It's not right. Pẹ̀lẹ́, Madam Right. Ọ̀rẹ́, nǹkan tó right ló ti ṣe yẹn jàre, ṣùgbọ́n. Folashade, you know what happened? I really appreciate you. As obìnrin, onítara ọmọ ni. But what I see in it is a ọmọ just 2 years old that is ní paternity issue. Ìyá ọmọ, ó sọ pé mi kọ́ ìmú lọ́mọ pé sugar daddy òun ló ń bí ọmọ fún. So what's my stress? I have to let it go. Even in the police station, I've let them know. Even if the DNA test is in my favor or not in my favor, I let it go. Mo need ọmọ yẹn. I'm still young. I can have as many as I like. Yes, as many as I like I can have. So I appreciate you. Nǹkan tí mo kàn rí ni pé ètò ti gbá lọ, mo láti gbá bọ̀. So I have to feed you guys back. Because right from the beginning, you guys have always been behind me.
So that is why I always wish to carry you guys along. So we did move so for I've made up my mind. I don't want that girl anymore. It's okay, but you're welcome. Ìgbà tó tẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ mo lérò pé o fẹ́ ní kó tẹ̀lé láti wá lọ jà ní kẹ́lẹ́ gbọ́mọ padà. Mo kàn fẹ́ sọ fún wọn pé in case tó bá change mind. Okay. Mo fẹ́ fight back. Okay. I'm here. Okay. You're always in readiness to fight. Keep tapping. Ẹ̀bùn kò lọ fà. Ẹ̀bùn láyọ̀nù. I cite you. Ṣé super D wọ́n tún fún mi káàpù tàlẹ́ lé ìjáde mọ́ fún mi ní gẹ̀wẹ́rú jáde sì fẹ́ gba kíní mi jẹ́ ni sẹ́wọ̀n pé mo ní winning streak ni I have winning streak for the week ẹ mọ́ bàjẹ́ ẹni tó bá ti mọ̀ pé òun fẹ́ fún mi ní gẹ̀wẹ́rú famous ẹ̀kọ́ ẹ̀ ṣé yunifásitì àjọmọ̀ I cite you ẹ wo mo ń padà bọ̀ ẹ̀fọn kan ti ń dún pínpín mo ń bọ̀ ẹ̀yin tèmi jọmọ. ṣé mi lẹ̀ fún ẹ nà ó. ẹ lóòótọ́ ohun ẹ̀fọ́ dùn kò ṣe gbọ́ sétí ohun tèmi tí mò ń sọ yìí á dùn létí ara yìí. jọmọ ṣé mi lẹ̀ fún. mo ń ṣe six talk n bá ṣe six talk báwọn owó ní lọ báyìí mo ṣe ní kọ́pọ́ọ̀sì bó ṣe wà ní ìsìn báyìí àwọn gifters tiktok wọ́n máa ń bínú ni wọ́n lè sáré lọ sọ́dọ̀ ẹni ọlá bá ní ìsìn àbí kán fọ̀dọ̀ ẹni ọlá lẹ̀ kan lọ́dọ̀ paramount èmi ò fẹ́ kí gifters tèmi fi mí lẹ̀ o. jọmọ. bó o ṣe wá sọ̀rọ̀ ni pé àwọn fáǹsì ẹ̀ bọ́yẹ kọ́ọ̀tì ọ lè gbọ́dọ̀ ẹni ọlá lọ. gifters yàtọ̀ sí fans o lè ní fans kò mọ̀ ní gifters. ìyẹn ti kọ ẹ kọ́ pa ẹ̀ ayé ṣé o mọ tó ń lọ nínú kọ́mpáàdì yìí. ìkíni. lórí ọ̀rọ̀ inú ilé yìí. kí ló ṣe inú ilé yìí. ọ̀rọ̀ Túndé. sadness. Túndé edness kọ Túndé tí wá sí ju wa ni ayé má tiẹ̀ tì mí o tó bá dà mí láàmú Ọlọ́run ní dẹ̀ láàmú o ọmọ tó ní ẹjọ́ ẹdúró náà mo ń bọ̀ máa padà wá báyìí. owó ń lọ bá a ṣe ń rojọ́ yìí tí mo ti fi wọ́n lẹ̀ owó ń cash out gan ó ní tiktok ó ní popo ó ní nikki ó sí láyé. popo ni mo ń lò. wọ́n sọnù ló lò. ọdún tí mo ní lion ló máa fún ọ ní káàpù. báyìí lọ fún wa universe wọ́n fún wa ń tiger kò sí táàkì ń gbà. máa gba ọdún tó fẹ́ gbà ọ̀rọ̀ Túndé inú ilé ọ̀rọ̀ burúkú ọmọ ọ̀gá bá a wà. èmi forúkọ bo Bímbọ́ láṣìírí ni àǹtí Bímbọ́ mo forúkọ bò wọ́n láṣìírí èmi sọ̀rọ̀ lọ́rọ̀ o mi sọ̀rọ̀ lọ́rọ̀ bó ṣe wà wọn anybody can togi sí ni àdògán ni anybody can togi sí ni wọ́n mọ̀ kì í síbẹ̀ náà mọ̀ ọyọ́ náà mọ̀ kì í sí náà mọ̀ ọyọ́ ní kíni wọ́n ṣe sojú bí adigbọ́nà kù. a jẹ́ pé bí wọ́n bá togi sí àrò a ti yọ padà. ṣebí n tó fà á tí wọ́n fi sọ pé wọ́n fẹ́ ṣe DNA test tó fi mọ̀ wípé ẹni tó ní ọmọ rẹ̀ ò bàbá ọmọ ebi n tó fà á nù. DNA kọ́ wọ́n ní wọ́n máa tẹ̀sí ẹ̀jẹ̀ èèyàn àti ṣé wọ́n ló ná ọmọ àbí wọ́n kò ló ná ọmọ. kì í ṣẹ̀jẹ̀ sóòrò rí ọmọ ni sóòrì pọ́ ọmọ wọn ò nírun lórí mọ́ ojoojúmọ́ lọ́mọ ń turu rẹ̀ wọ́n ti ń tu wọ́n ṣe ń tu lọ́n fi pamọ́ wọ́n sàn náà fẹ́ fi ṣe DNA tán fi mọ̀ kí ni pé bàbá ni ẹni tó lọ ọmọ rẹ̀. ọ̀nà fẹ́ ṣàyẹ̀wò ẹni tó ná ọmọ ohun tá a ti wá gbọ́ tó ní agbára jù kí tún nẹ. ohun tá a gbọ́ ni pé wọ́n ní dókítà òun ló ná ọmọ. kò yé mi lẹ́nu sọ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo lè mi fi mo fi orúkọ bò láṣìírí sọ mọ̀ wípé dókítà ọ̀tọ̀ sukura ọmọ ọ̀gá sukundi oní lórúkọ bàbá yìí bàbá Emeka ẹ sáré pé mo fẹ́ jọ Ìgbò bàbá Emeka tí ó travel tí wọ́n ní wọn rówó tán rówó tí wọ́n rówó tíkẹ́ẹ̀tì jẹ́mọ̀ bàbá Emeka tí wọ́n rówó tíkẹ́ẹ̀tì wọn jẹ́mọ̀ bẹ́ẹ̀ kíní ilé aláṣẹ ọ̀run ńlá àwùjọ sì ti pa máa lọ. bàbá ìjọ ìgbà mi. bàbá wo ṣé bí yóò tó lọ́wọ́ bá sọ lu ọgbọ̀n dídì kó gbà ó gbà ọ̀nà tó láti kọ́ lè tọ́ bá dà sọ́fọ́ lè ṣe là á kọ́ láró tọmọdé bá sì ṣubú ló gbà dídán ni kó gbà á gbà ṣùgbọ́n kì í ṣe bí irú ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ lẹ́yìn ni wọ́n fi gbà ọ́ síbi àwọn fún ni kó tó dáná àgbàjá káàdì ni mo pè ọ́ ní bàbá mo pè ọ́ ní kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ yìí wọ́n gbé fún fọ́lọ́hún kọ́rọ̀ lè tán lẹ̀ ó ti kọ̀ ó dá jó yé mi gbé mi débẹ̀ láàrin èmi àti àtọ́lọ́hún
ta ni ẹni gangan tó bímọ ìfún. ẹ wo dókítà kọ́ ló lọ́mọ kí n má parọ́ ṣùgbọ́n dókítà ní gbogbo èèyàn mọ̀ ní bàbá ọmọ. dókítà ní gbogbo èèyàn mọ̀ bàbá ọmọ ó lé ọ̀kanjú àní sí ọ. wọ́n kọ́rọ̀ rẹ máa ń bà lọ rè dàbí ọ̀rọ̀ ìyá tó gbọ́mọ lọ́jà tó lọ rè ìyá tó ń bẹ̀. nígbà tó yá tó bá karọ́ mọ́ wọn nítorí ojú tì ọmọ bá ń sàárẹ̀ títí dé ìdójúkú ìgbà tí èyí jẹ́wọ́ wípé kì í sọmọ ló yasó pé òun ló yasó ó ti bọ́ sójú ikú fọmọ kọ́rọ̀ rẹ má lọ rè rí bẹ́ẹ̀ ọgbọ́ wá lọ rè lọ bá wọn wípé kì í ṣe dókítà lọ́lọ́mọ kọ́ lọ rè gbọ́mọ fẹ́ni tó lọ́mọ láìsí bẹ́ẹ̀ bíi bẹ́ẹ̀ kọ́ ọmọ òun ó kú ikú ni kì í sàrùn bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni wọn sì lè sọ tí ó ṣẹlẹ̀ sí wọ̀ gan pàtó ọlọ́mọ ikú bẹ́ẹ̀ ni bàbá mo dáràn mo dé tán. má lè tán kan fún tán kan rẹ kéèyàn tó máa wo èèyàn tí ọmọ ṣáájú òfin gbogbo bá ti ṣe sọ fún náà bá ṣe ń yí sébè ní yí wá sí koro téèyàn kan lẹ́ni tó lọ́mọ ni ìtẹ́ ṣayé ìjà ọlọ́run ló yé ẹ̀mí wọn fún táyé lọ́rùn ìgbé fún kẹ́hìndé. Tolúṣọ̀rẹ́ má change channel now. Kí ló dé tó change channel tí mo wò? Mo fẹ́ nǹkan tó ń ṣe sí word. Ọgbẹ́ni jọ o jẹ́ travel kò lọ sí India kò lọ kúkú máa rí wọn live go get ààrẹ. Bí o ṣe rí ní. Píìkì ẹ̀járe pọ̀jù wà létí mi. Hello. Ta ló ń sọ̀rọ̀? Abímbọ́lá. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Abímbọ́lá ìyàwó ọmọ mi Babátúndé. But the last time I checked, mi ní ọmọ tó ti marry débi pé tó ní ìyàwó tó ti bímọ tàbí tí ìyàwó ẹ̀ ń jẹ́ Abímbọ́lá. So mo sure pé wrong number ló dial. Àbí kò fẹ́ dáa fún wa àtàwọn tó ní ẹ ni àbẹ́yẹ yín fẹ́ ṣá málámálá ni ọmọ ta ló wà lọ́spítù èmi lọ́mọ tó wà lọ́spítù kò sí nǹkan tó ṣe àwọn ọmọ mi ó gbọ́ nǹkan kan báyìí tó ṣe àwọn ọmọ mi kò sí ẹni tó ń sọ̀rọ̀ yẹn tó pẹ̀ lábímbọ́lá tó ní ọmọ ń wà lọ́spítù yẹn ìwọ ni kó lọ tọ́jú ọmọ ẹ̀ tí nǹkan bá kọlù tó bá wà ní ilé ìwòsàn ṣó ti gbọ́ lẹ́yìn kó lọ wá ibi tí nọ́mbà mi wà ní orí fóònù ẹ̀ mo ṣọ̀pọ̀ ṣí nọ́mbà pé ni o kó lọ delete nọ́mbà mi dànù lórí fóònù ẹ̀ tó bá tún pe nọ́mbà yìí n tó ń pè ní abiyamọ wo máa fi ṣẹ́ èpè fún ẹ ó gbọ́n tí mo sọ fún ẹ ìjọ tó bá tún pe nọ́mbà mi yẹ orí ẹ fẹ́ pé o kò yẹ orí ẹ kò yẹ fún èpè kò kó ṣì dànù kó lórí fóònù fún mi. rubbish lẹ́ni mo rò pé ó fẹ́ sánkún bí ó wà. ọmọ mi bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ ti ṣẹ́jú mọ́ mi kẹ́ bá ti ṣẹ́jú mọ́ tẹ́ ṣẹ́jú bí ẹ̀ẹ̀mejì ní ti sáré lọ́nu lé ẹ mọ yìí mí ni òǹdè ìgbàanú gbogbo ẹ̀ wà mí tí n bá kàn ní kí n sí ní ìsìn ẹ̀wúlẹ̀ báyìí kẹfẹ́ gbà bí kẹfẹ́ sá lọ. tí ń ta lọ́fà mo ń bọ̀ ọ̀nà mo ń bọ̀ ẹ̀jẹ̀ sáré sí kíní. wọ́n mo ń bọ̀ sí experiment jẹ́ ń lọ mo fẹ́ ṣe experiment kan fún yín ni. kíní ìlàsàn ti bá ti ṣe tíwé ẹ mọ̀ jẹ́ ṣe ẹ̀kẹta lórí ti máa ṣe ẹlẹ́ẹ̀kẹta ibi lè gbiná tó bá sì ti gbiná jọ́nà mo ti fẹ́ ó ní oúnjẹ ò ní ìgbàdì. ìtì ń gbé mi nù mọ́mí ti ń gbé mi nù ẹ̀kan sọ fún mi pé kí n ta ọmọ lọ́fà níbi tó wà kó mọ kí náà máa gbé kó máa sánkú. Tolú lọ sí yàrá ayé ẹjọ́ lọ palẹ̀ ẹrù ẹ̀ mọ́ lẹ́ni ló máa jáde ní èmi ò mọ̀ pé lóògùn ni mò ń bá gbélé. mi ni ayi Professor Pella ni mi ní kankan mọ̀jíkì irọ́ ni. ayi irọ́ ni. ẹ fọwọ́ kàn ẹ fọwọ́ kàn ẹ ṣe kò ṣe ayi ṣe. fọwọ́ kàn ní kò sí nǹkan kan ẹgbẹ́ mi ní kò sí gbàánú kò sọ ń dé ọlọ́run màjẹ́kẹ́ ni wọ́n kó bólúwa rẹ. ayi lọ palẹ̀ ẹrù ẹ̀ mọ́. irọ́ ni mò ń pa irọ́ ni mò ń pa mọ́ mi. ayi àní irọ́ ni mò ń pa sí àní ẹ̀tẹ̀. ó dẹ èmi àní ẹ̀tẹ̀ mi wà ní ẹ̀kọ́.
Kí ni ló ṣe Abímbọ́lá? Ẹjọ́ ibo ló ti wà, ibo ló lọ, ibo ló ti l'accident. Ẹjọ́ ẹni wọ́n ti sọ hospital kò ló wà. Irọ́ ni o. Bí n bá àtọmọ ẹ kú. Báwo ló ń ṣẹlẹ̀? Ọ̀rẹ́, màá tún máa bẹ sọ̀rọ̀. Bí n bá tọ́. Ìwọ lọ. Ṣé mi ò ti ṣera mi báyìí? Ọmọ lọ́mọ. Ọmọ tí mo mọ̀ pé kì í ṣe tèmi. Mo fẹ́ fi ìrú pàgùkù. Ṣé mi ò ti kó bára mi báyìí? Wọ́n á jẹ́ kí marriage ọdún gbọgbọrọ kó forí ṣọpọ́n tí mo dẹ̀ mọ̀ pé èmi kọ́ ni mo nà mọ́. Adébísí mo wá lajú mi lẹ̀ títí tó fi kẹ́rù ẹ̀ tó fi lọ tí mo dẹ̀ mọ̀ pé kì í ṣe fọ́ọ̀tì ẹ̀. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo mọ̀ pé èmi ni mo fà á. Èmi làtọ̀ mi ò lè dánmọ̀. Ó dẹ̀ ń bá mi forí tì í. Mo wá lékun méjì. Mo wá pòfo. I wasted my time, my money, my resources. Irú life wo leléyìí wọ̀ lọ? Kí ni gbogbo jọ̀ngbọ̀n tí mo kóra mi sí? Wàhálà wo ni mo lọ fúnra mi yìí ṣe? Jẹ́jẹ́ ni wàhálà jókòó tí ń wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́tọ̀ wàhálà. Wàhálà wà níbi tó wà. Mo wá fi lé àtọ̀nà mi sílẹ̀. Mo lọ ń wá nǹkan tí ò sọnù. Look at me. Mi ti fẹ́ bẹ̀rẹ̀. Ìfẹ́ mi ló ti lọ yẹn tó understand mi dénúdénú. Ṣé fọ́ọ̀tì Débísí ni? Ṣé bẹ́ẹ̀mi ni èmi ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí Jato ẹ̀ ò lè dánmọ́ tèmi fúnra mi mọ̀. Tán bá ń wá ìkà. Ó yẹ kí n tètè máa dáhùn yẹn kí n máa ní o. Kò sí problem. Èyìnbó tó ṣe pẹ́ńsù òun náà ló ṣe rèsà. Alátúnṣe mi á máa túnṣe rẹ̀. Bí bá ṣe fẹ́ rìn Ọlọ́run á fi yé mi. Kò sí problem. Ọmọ
ọ̀fà